ayẹyẹ ọdún òṣìṣẹ́ ọwọ́ ti wáyé lábẹ́ àkóso olóyè Zanujimoh tí ó jẹ́ olórí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọwọ́ níjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ lápapọ̀ lásìkò tí ayẹyẹ náà tó ń gbéra sọ ní gbàgede tó wà níwájú ilé ìgbafẹ́ Hallelujah Hotel nílùú Ìpòbẹ́ lọ́jọ́ 25 oṣù keje ọdún 2019 eléyìí tí ọdún ọ̀hún tí a pè ní ọdún Jab ti gbéra sọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà làwọn èèyàn kópa nínú ètò ọ̀hún lọ́lọ́kọ̀ òjọ̀kan léyìí tí wọ́n fi hàn wípé ọdún òṣìṣẹ́ ọwọ́ làwọn ń ṣe ọ̀kan nínú àwọn àgbààgbà tó wà ńbẹ̀ ó gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé sójú gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀ níbi tí ó ti fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ tí ó fi hàn fún ìṣíde ètò náà. gbogbo ọmọ ra wọn ẹ jèrè wọn iṣẹ́ wọn ẹ sì máa lọ tẹ́rẹ́ àwa náà ká yẹn ń ṣe bàbá wọn kàn ń ṣe ọ̀gá ọmọọṣẹ́ wọn ọlọ́wọ́n jogún àlàáfíà fún mi. mẹ́ẹ̀tùtàn yé ọ̀mú ire ọ̀ṣojú ìwà kò ní ṣẹ́kù o pé àwọn òkú ti ń ṣe iye wọn ṣe kàn yege wọn tẹ náà ká rí president wa náà ká ẹ tuntun pé tẹ náà rí nìyẹn gbogbo àwọn ọ̀gá yé ẹ̀yàn l'Ìpòbẹ́ ire wọn gbogbo wa àjọgbádùn ẹ̀. àwọn olùkópa ńbẹ alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Odùṣínà Lámídì àtàwọn lẹ́ẹ̀kan láwùjọ lólórí ọ̀fẹ́ láti wà ní ìkàlẹ̀ ONG Suriyalavi fi ìdánilẹ́kọ̀ọ́ péńpé kan gbogbo àwọn ọ̀gá tó wà ńbẹ̀ láti ronú pìwàdà lórí àwọn ìgbésẹ̀ táwọn ẹlòmíì tí wọ́n jẹ́ ìkọlọ̀rọ̀ sí tí wọ́n ń gbé nípa ká máa fún ọmọbìnrin tó bá wà ní abẹ́ àṣẹ wa lóyún pẹ̀lú eré ni wọ́n fi eléyìí hàn nígbà tí yèyé àṣà lásìkò tí àwọn náà ń fi tiwọn náà hàn wọ́n jẹ́ kó yé wa nípa àwọn bí a ṣe lè kí oríkì àti bí a ṣe lè ṣe àwọn ìdíje eléyìí tí ó jẹ́ ìdíje ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí ó lè fún wọn láǹfààní láti túbọ̀ tẹ̀pẹ̀lẹ̀ mọ́ ọ̀rọ̀ àṣà tá a bá sì ń ṣiṣẹ́ kí a fún ara wa ní àǹfààní láti lè sinmi ṣeré pẹ̀lú ọkọ àti ìyàwó nílé kí ìdílé kó ba lè tutù. arákùnrin Ọdúnlami Alfred ló gba ọ̀rọ̀ sọ lójú gbogbo àwọn tó wà níkàlẹ̀ láti sọ di mímọ̀ iṣẹ́ ìṣe àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ èyí tí ó darí ètò ọ̀hún kó tó di pé ọdún náà ó wá sí ìmúṣẹ. mo kí gbogbo ọmọ ẹgbẹ́ pé n bá kí president wọn á kí àwọn ọmọ ẹgbẹ́ wọn lókànkàn ọdún náà ṣe é ṣe mí la jẹ fún wa o. mo kí gbogbo àwọn àprántì wọn yóò wà níbí torí pa àrí ọ̀gá wọn wọ́n náà là rí àwọn àprántì wọn bí àwọn àlejò wọn níbí bá wo wọn àìsọkálí aṣọ wọn kan pa wọn kan pọ̀ ìyẹn àwọn ọ̀gá wọn bàbá wo ọmọ iṣẹ́ wọn aṣọ mìíràn ló pa wọn pọ̀ kó lè fún yìí náà ni. lẹ́yìn eléyìí olóyè Zanujimoh ka ìwé àpilẹ̀kọ tiẹ̀ níbi tí ó ti rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkópa àti àwọn lẹ́ẹ̀kan tó wà níkàlẹ̀ láti túbọ̀ mọ ìgbésẹ̀ eré tí àwọn ń gbé fún ìdàgbàsókè ẹgbẹ́ òṣìṣẹ́ ọwọ́. bẹ́ẹ̀ ló fi jẹ́ wa lógún gbà òun ni pé bí kò bá sí ìfọwọ́sowọ́pọ̀ láàrin parent òbí pẹ̀lú ọ̀gá ayé ń kọ́mọ líṣẹ́ àti lè ṣàṣeyọrí ọmọ á ní ìnira kan òun là fún gbàbẹ̀ ká ń tọrọ lọ fún gbogbo àwọn òbí ká ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ọmọ ìwà wọn àti wà ń sọ fún àwọn ọ̀gá náà pàápàá sọ̀lé kò sí hunyé ó lè jèrè wọn tó hunyé wọ́n ń ṣe lérí àwọn ọmọ wọn kó fún taratara wọn kó fún ọmọdé wọn lẹ́kọ̀ọ́ torí èrè ń bẹ níbi ká fún ọmọ lẹ́kọ̀ọ́ kò ṣe é fúwé àti wà ń gbàbẹ̀ ká tó ń tọrọ fún ọ̀gá ìlú wa tuntun yóò wọlé bẹ́ẹ̀ lónìí ọlọ́run kó bá fún wọn ṣe à ń tọrọ fún wọn sọ̀rí gbogbo artisan lápapọ̀ àwọn lè hìn wọn ká ń tọ̀ wọn ká fẹ́ yí ti lè hìn wọn fún iṣẹ́ náà lérí ohun oúnjẹ artisan líyà òun ní owó ẹ̀ǹpò bí owó náà bá wálẹ̀ níwọ̀nba á jẹ́ àǹfààní fún kẹ́sì kọ́mínì wa púpọ̀ artisan wọn ní oore ọ̀fẹ́ láti sanwó bí wọ́n bá sì sanwó bí owó bá wọ kẹ́sì á jẹ́ àǹfààní fún ìjọba ìbílẹ̀ wa láti gbé ohun ribiribi ṣe ní kọ́mínì wa ọlọ́run á fún wa ṣe ọdún ni ọlọ́run kò ní ṣe láṣemọ fún wa. ní ìtẹ̀síwájú wọ́n gé àkàrà ọdún 6 eléyìí tí wọ́n ti dá fúrọ́ọ̀mù ẹgbẹ́ kọ̀lẹ́tífù sílẹ̀ èyí tí gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ lórí ọ̀fẹ́ láti kópa gbogbo ẹgbẹgbẹ́ kọ̀ọ̀kan náà ni ó yanjú láti ṣe àtìlẹ́yìn tiwọn náà níbi tí ayẹyẹ ọ̀hún ti ṣe ọdún Jab ọdún 2016 tó ti wáyé lẹ́yìn tí wọ́n gé àkàrà ọ̀hún tán wọ́n fún àwọn tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan tó wà láàrin wọn ní àmì ẹ̀yẹ tí ṣe àwọ́ọ̀dù fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe ọ̀kan nínú àwọn àgbàgbà tó bá wa sọ̀rọ̀ ẹgbẹ́ láyọ̀rọ̀ tí àwọn náà ṣe. Omilion pèlè bá mi gbọ́ Rémi ancien président des tarières de coutières de Ìpòbẹ́ ACBP ọdún kọ̀tọ̀ lè dùn jù wọ́n ìlọ́kànmọ́kùrọ̀ ọdún náà dùn normal àjẹ àyó àmọ́ gbogbo ẹ̀wọ́ normal c'est très bon. lẹ́yìn eléyìí alórí ọ̀fẹ́ láti súnmọ́ àwọn tí wọ́n jẹ́
ọmọ ẹgbẹ́ náà mélòó kan wọ́n fi ìdùnnú àti ayọ̀ wọn hàn lórí ayé ọdún náà tó wáyé. orúkọ mi ni Joshua tí gbogbo yẹn mọ̀ sí Ìmọ́lẹ̀ Kùtì ládùúgbò Ìgbòbẹ́. ọdún náà ó dùn gan ni o ó wù mí fọlẹ́ bọ̀ ọdún ń bọ̀ kátó pọ̀ ju wẹ́n lọ. gbogbo àwọn ọba wà ní ọ̀tọ̀ ẹ̀hán kó wá kájọ papọ̀ kájọ ṣe fún kó tó lè dùn ju wẹ́n lọ. lẹ́gbẹ̀ẹ́ mark tí mo ń ṣe tailor láti ìlú Ìgbòbẹ́ ọdún yìí ó ní agbára gan o ọdún tó kọjá ọdún yìí ó tún ṣe kí ni ìyàtọ̀ wà nínú ẹ̀ gan gbogbo nǹkan wà létòlétò bọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a sì tún wà lẹ́nu ẹ̀ tí gbogbo ẹ̀ ṣe ń lọ ó ń lọ mẹ̀sọ̀mẹ̀sọ̀ o. ọdún yìí nǹkan tó lè jù ẹ lọ o ká má parọ́ ká má ṣèké ọdún ìyẹ́ yìí a ti ń ṣọdún àmọ́ iye ètò níyẹ yìí irú ẹ̀kọ́ ìwáyé wò. lákòótán ọdún ìṣàbọ̀ ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n ó ti wá di ti à ń retí ẹ̀ tí ọdún ẹgbàá ó lé mẹ́tàdínlọ́gbọ̀n ló kù báyìí tí a tún máa retí. ká súnmọ́ ìṣọ̀lá tó ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV Abudu Ọláníjà ló gba àwòrán àti òun sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.